nílé lóko lájò lẹ́yìn òdì gbogbo ní káàbọ̀ sí orí ìkànnì Musilight. Mo kí yín pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní ibi gbogbo tẹ́ bá tẹ́ láǹfààní láti máa wo ìkànnì Musilight. Àjíjẹ ara yóò máa jẹun, Ọlọ́run ní fẹ́ ṣẹ̀ṣẹ̀ gbogbo wa. Ojú tẹ̀ fún wa àti títẹ̀ fún wa kò sì ní fọ́nà ṣe ẹ ṣeun. Musilight TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí, ẹ bá mi subscribe sórí Musilight TV kí ẹ lè máa jẹ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò yìí. النبي محمد صلى الله عليه وسلم النبي إن المؤمن للمؤمن كالبنيان. النبي قال صاحب البلاغة إن المؤمن للمؤمن كالبنيان. إما تي النبي فشكاوي tó fẹ́ fi báwo ló ti jẹ́ kí mùmíní àti mùmíní orí àwọn tó jẹ kó jẹ́ mùsàbà òǹbìrì tánẹ́bì nílò ó pọ̀ ànẹ́bì wá ní kálíbùnìyàn. ẹ wo nǹkan ó máa wá bíra rẹ pé mẹ́ta yẹ̀kúnù wájú àṣẹbẹ̀. كالبنيان. حتى شبه صلى الله عليه وسلم على المؤمن للمؤمن كالبنيان. هو في واوي أوريبولي يشد بعضه بعضا. ẹ wo orígun yẹn ó lọ sopọ̀ ó jọ orígun yìí. يشد بعضه بعضا. orígun yìí náà tún lọ òun náà kan tọ̀hún. يشد بعضه بعضا. òun náà lọ ó kan tọ̀ kan nì. يشد بعضه بعضا. ẹ wá wọ ànábì ẹ wo ọ̀nà tí ìyẹn máa ń gbà kọ́yàn lẹ́kọ̀ọ́ tí máa ń yéèyàn. ànábì sọ lẹ́nu pé kálíbùnìyàn yashuddu ba'duhum ba'dan. kí ló tún padà wá ṣe. وشبك أصابعه. fàṣàbàkà ànábì wa mọ ọba yìí pé bó ti jẹ kárí nì. الله. wọ́n jẹ́ abira wa ṣé ń tà nẹ́bì ló jẹ kárí rẹ̀ ṣé bẹ́ẹ̀ la rí lónìí. الله. ẹjẹ́ àwọn tí ń ṣẹlẹ̀ fi mujtama'ina hadha aw fi zamanina hadha bayna al-marakiz wal-ma'ahid wal-madaris. ó yẹ ká fura o wọ́n ní àìrìnpọ̀ ọmọ ejò kọ́ ni wọ́n pè é. ó jẹ́ ká fura a ti pín yẹlẹyẹlẹ yìí mùsùlùmí lónìí tá a wà yìí à ń pín ní pínpín tó ní agbára lójoojúmọ́ tó bá jọ pé ẹnu wa fẹ́ pò ẹnìkan ó tún ju kíní kan lẹ̀ á tún pín lọ á tún fọ́n ká lọ. nínú òwe sí ni olóòwe ní láwùlẹ̀ lìhámù. لولا اللئام لهلك الأنام. mẹ́sẹ̀gì ẹ dákun gbogbo àwọn àfáà lónìí a níṣẹ́ ṣe o. لولا اللئام لهلك الأنام. sọ̀rọ̀sọ̀rọ̀ lẹ́yìn náà ẹ níṣẹ́ ṣe o. لولا اللئام. Sheikh wa Suleiman ẹ níṣẹ́ ṣe o. لولا اللئام. gbogbo àwọn bàbá tí à ń fi wọ́n ṣe fáàrí tá à ń sọ past wọn. We are using the past to destroy the present. لولا اللئام. gbogbo wàhálà tá à ń fa ìwàhálà àwọn past ni. wàhálà àwọn bàbá tàlẹ́ àwọn afẹ́ fi ba òní tiwa jẹ́ tí ó padà wá affect future wa. لولا اللئام لهلك الأنام. ọ̀tọ̀ ní àlìhámù ọ̀tọ̀ ní kò ké ní àlìwìhámù. ولولا الوئام لهلك الأنام. ṣó rọrùn ṣá àti markazi àti àdàbí àti madul arabi àti islamu din ṣó rọrùn kárí àlìwìhámù láàrin ara wa. ولولا الوئام لهلك الأنام. méjèèjì làfà gbé wa. لولا
اللئام من اللام بمعنى الإسلام. لهلك الأنام. àbárí àwọn tí wọ́n ń ṣe ìsìláàmù ni pé ẹ má jẹ́ kí gbogbo wa sùn ká kọrí síbì kan náà báwọn kan máa ń gbé wá ní gbígbóná ẹ̀yìn kan ẹ máa bu omi là á ẹ̀yìn kan ẹ jẹ́ لهاما لولا اللئام لهلك الأنام. sí àwọn alátúnṣe ìlà alákalẹ̀ ànáàrùn gbogbo wọn ti kàgbá kò ti fẹ́. لهلك الأنام. àti pé ní tó wà ń ta nísì ìṣe kó wá bí kó máa gbóná ni. لهلك الأنام ولولا الوئام لهلك الأنام. títí bá ṣe àlùwìhámù àlùwáfàkọ̀ lẹ́wọ̀n àlùwáfàkọ̀ tí a bá ní ìfẹnukò àwọn tọ̀hún ti ń fi wá ṣe yẹ̀yẹ́ nísì. Markazi jù sí máàdì náà ń dá padà. Àdàbí jù sí markazi náà ń dá padà. Sálàfí jù sí súfí náà ń dá padà. Ẹ wá òbí ti lọ. Bàbá tí wá jù lóní kó wá oníkálukú ti wá gbé sí wákà lẹ́vù nísì. Bọ́ọ̀ bá fi wákà sọ èyí ló fi wákà dá padà. Ògbóná Sheikh Ibrahim ìjọba. Dábàlọ́wọ́ hayatahu. Mo ń gbọ́rọ̀ wọn kí wọ́n ní báwo yẹn bá mi sọ nígbà mo tiẹ̀ ti yarí báyìí ẹ̀ bí ń sọ síbi tí bẹ́ẹ̀tì ń dákẹ́ ọ̀rọ̀ tí wọ́n ti gba gbòòsì. Kì í ṣàwọn àdìkẹ́ ẹjẹ́ àfúrà ò kódà ẹjẹ́ àfi àwọn àfalẹ̀ ẹwà ní àwọn onífújì. Lórí pé ẹnìkan là lẹ́bi ẹnìkan ní sàádé. Ṣó ti ẹ̀jẹ̀ púpọ̀ kọ́ níbẹ̀? Ká sọ pé ànẹ́bí Òṣùpá ànẹ́bí Pàṣúmà. Ọwọ́ afẹ́ nìkan wé sàábé ẹni tó sọ̀rọ̀ yẹn ẹwu ọpọlọ. Bíyàn bá mọ bá ànẹ́bí ti tó. Ó sì máa mọ̀ sábà tí bẹ láàrin ẹni àbẹ̀tí sàábà. Ẹni tí wọ́n pè é sàábé èrè ẹ̀kọ́ yarí lòótọ́. Ẹ ṣe fi wé sàábé. Ìdẹ́tò sí ilẹ̀ sọ. Àwọn àfi Abubakar ìwé ànẹ́bí. Àfi Àlì ìwé ànẹ́bí. Àmọ́ bí táwọn fẹ́ ṣe ìsìláàtì táwọn fẹ́ mú wá ni pé ànẹ́bì lẹni tó jẹ́ kìrìẹ́tọ̀ ànẹ́bì èsì ṣe kìrìẹ́tọ̀. Ó ti ẹ̀já sí pé ẹ ká pè wọ́n ṣàkíyèsí ẹ má fi ra yín rí ànẹ́bì o ẹyọ ànẹ́bì kú ò níbi lákọ́bù ni kò sí tí ń jẹ́ ànẹ́bì Òṣùpá kò sí tí ń jẹ́ ànẹ́bì Pàṣúmà kódà àfáà kan ò lè pera rẹ̀ lánàbì. Bàbá sì wo àsìkò táwa yìí. النبي بدأ الإسلام قريبا. بدأ الإسلام قريبا. Islam tí a ń jà torí rẹ̀ lónìí náà. Níjọ́ tí ó bẹ̀rẹ̀ náà, gẹ̀rí ó wá lájòjì táwọn yẹn bèrè pé mahada. Èwo ni ẹtún gbé ní yìí? Báyọ̀ ti yàtọ̀ sí òòṣà, ó ti yàtọ̀ sí láàtà, ó ti yàtọ̀ sí gbogbo òòṣà tá à ń ṣe. Wọ́n sáyẹ̀ ọ̀dùn gẹ̀rí bá. Wọ́sàyà òòdù ó ti dé báyìí. Wọ́sàyà òòdù gẹ̀ríbà. Bàbá ní báwo ni ó gẹ̀ríbù tàkọ́kọ́ ni pé ó ṣàjòjì sáwọn èèyàn. Gẹ̀ríbù ẹlẹ́ẹ̀kejì ni pé àwọn èèyàn ó máa ṣe ìsìláàmù ala wajhi la yunasibu sharia. Allah. Ẹ máa wá béèrè pé ṣé bí wọ́n ti ní àmọ́ ṣe ìsìláàmù? Ìgbà wo ni ẹ tún gbélé yìí wọlé? Ẹ wo báwọn bàbá àtàjẹ́ ti ṣe dáhàwà tí wọ́n sì bá ẹlẹ́bọ sọ̀rọ̀ tẹ́lẹ́bọ sì gbọ́. Ẹ wo báwọn bàbá tàná ti ṣe dáwà tí wọ́n bá kèfèrí sọ̀rọ̀ tó sì gbọ́ bẹ́ẹ̀ kọ́ làwa tò ní í ṣe mọ́. Fàtúbẹ̀ lílí gùràbá. Wọ́n ní wọ́n wò lè gùràbá. Fàtúbẹ̀ lè gùràbá. Ṣé ni wọ́n nú àwọn àlùgùràbá wò? Ṣé wọ́n gán wọ́n nú àwọn àlùgùràbá wò? Wọ́n náà bira rẹ̀. Ṣé bí àwọn àlùgùràbá wò ti ṣe ni wọ́n ṣe nì? Ọwọ́ bí ànábì pé má ní wọ́n wò lè gùràbá. Bani al-ghuraba qala alladhina yuslihuna idha fasada an-nas. Ẹ wo bá ànábì ti tú àlùgùràbá wò. Alladhina yuslihuna idha fasada an-nas. Àwọn tó jẹ́ sí pé ìsà fasada an-nas. Báwọn èèyàn bá ń bàjẹ́, tí wọ́n ń ba nǹkan jẹ́, tí wọ́n ń fi ọ̀rọ̀ dá nǹkan rú. Àwọn nǹkan wàá dìde àwọn ò mọ̀ tú ọ̀rọ̀ yẹn ṣe. Pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ àwọn yẹn ní gùràbá wò.
ṣé méjì ni wá wà má nẹ́sù ilá àmìlá nípa àmìlú. gbogbo àwọn tí wọ́n ń sọ̀rọ̀ ẹ máa bira yín pé ibo lélẹ́yìí wà. wà má nẹ́sù ilá àmìlá nípa àmìlú. òun ló jẹ́ kí n jáde sí àfa àtọ̀hún láìpẹ́ yìí mo tún sọ gbogbo páàtì tó bá ti èmi náà ṣe ó ṣe part 1 mo ṣe part 1 fún ìmọ̀ràn ni ó ṣe part 2 mo ṣe part 2 fún èmi náà retí part 3. àmọ́ ó yẹ kankan ó ní onímọ̀ jẹ̀ síta ń wò yẹn ó ń bú lágbájá ó ń bú lámẹ́yìn ìnídàkọ̀ ń tọ̀ mi ìwà fẹ́ sọ̀rọ̀ tó yẹ kí tó ń sọ yìí ti bẹ̀bẹ̀. ọba lọ bí ó tọ̀ ń pé ẹ̀ẹ̀kan tí mo lè ní mo jáde sí yẹn rí tí n sì sọ̀rọ̀ kọjá àlà níjọ́ tẹ́lẹ̀ yìí sọ̀rọ̀ sí Mawlana Sheikh Daud Al-Falla. Adamallahu hayatahu. àmọ́ àmọ́ tọ́lábà tí gbogbo wọn dẹ̀ rẹ́rìn mo sọ tọ́lọ́dún náà dídí ọ̀sẹ̀ kan níbi ọdún sákéde torí ìmọ̀ tí bàbá lọ́dọ̀ bàbá. wà má nẹ́sù ilá àmìlá nípa àmìlú. wà má nẹ́sù ilá àmìlá nípa àmìlú ẹ̀rí àwọn kan. يدبر ما يبنى وآخر رافعون. يدبر ما يبنى إنتي وانتي ما توتيغا. يدبر ما يبنى. òun fẹ́ kó parun bá. يدبر ما يبنى. Markaz ti dókè. يدبر ما يبنى. òun fẹ́ fi ọ̀rọ̀ ẹnu wò. يدبر ما يبنى. lókè kò ṣe é fẹnu wó iṣẹ́ bàbá ní máàdì ti yè ìlẹ́yà omi ìkíyàmọ̀ yóò mọ iye ni. يدبر ما يبنى. gbogbo àwọn afẹnubà nǹkan jẹ́ yìí tẹ́ ẹ bá wádìí wádìí bọ̀ kì í ṣe kankan yọrí. يدبر ما يبنى. àmọ́ tá a máa sọ táwọn máa wí òun náà ni ọ̀rọ̀ ayé ìmúràn tó ní yá ayé wa lẹ́bí ní amánú ìsibírù. ìsibírù wà sọ́bìrù wà rọ́bìtù. àwọn kan ti ta fa tiwọn àwọn kan fà lọ́wọ́ ó fẹ́ tà ìwọ tó fẹ́ fa tiẹ̀ tó ò tí ì ta yẹn ò ṣẹ̀ṣẹ̀ sùúrù. ìsibírù. àwọn kan ti kọ́ọ̀kì ìbọn kí wọ́n yìn lókun. ìsibírù. ẹlòmíì ti jẹ gbogbo tí ó fi jà kó bọ́ síta lókun. ìsibírù wà sọ́bìrù wà rọ́bìtù. káwọ́ bọ̀ ẹ sọ bí tí ó dàrú. ẹ sọ agboolé tí ó dàrú. ẹ sọ ẹbí tí ó dàrú. ẹ sọ bí tó sẹ́tù. tá a bá ti wá rí bẹ́ẹ̀ wọ́n má darapọ̀ máwọn tí wọ́n ń bà á jẹ́ mọ́. ìsibírù. ẹ wà Al-Qur'an ó kọ́kọ́ gbé wá pé ìsibírù. ìsibírù. ìsùlẹ̀ àsìnù ó ní ẹ ṣe sùúrù. wà sọ́bìrù. lẹ́yìn ìsibírù kí ló tún gbé wà sọ́bìrù wá fún. wà sọ́bìrù. ó máa gbé àwọn dùkúrù wọn jẹ́ kóyè wá pé siyadatul harfi siyadatul ma'na. wà sọ́bìrù. àṣìwà sọ́bìrù yẹn kó bá kọ́kọ́ ṣe sùúrù yẹn kọ́kọ́ máa ń ṣe sùúrù lákọ̀ọ́kọ́ o. tó yẹ pé tó bá padà yá nǹkan mi ò tún wá. ó ṣeé ṣe kí wọ́n tó ń kú yẹn ní sùúrù náà wọ́n fi ṣe sùúrù. ó wá gbé tó bá kọ́ lo ìsibírù kọ́kọ́ dẹ̀ díẹ̀. wà sọ́bìrù. ìyẹn máa ń sọ ibẹ̀ ìṣe sùúrù máa ń tí ẹ̀gbà mọ́ wájú wá kí wà sọ. sọ́bìrù. àlùsọ bára àbẹ̀yẹ lìlì mú bá lẹ́jà nípa tó bá tún lágbà jù báyìí lọ tún ṣe sùúrù náà. wà rọ́bìtù. ẹ̀jọ̀ wà lára kọ̀mọ́ rọ́bìtà. wà rọ́bìtù. rọ́bìtà tún là yí mọ̀ wàlẹ̀ wúlẹ̀ mọ́. wà rọ́bìtù. mo mi ní ìfẹ́ sọ sí ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́jọ́ tí wọ́n ti ń bá a bọ̀. wà rọ́bìtù. àwọn tó bá ní àwọn olówó àbí tọ́lọ̀ yóò tètè yẹn fún àwọn àfáà. wà rọ́bìtù. ó dijọ́ tá a bá yọ àsọ̀bíyà kú tá a bá lọ bá ìmáàmù níjọ́ tí sáláfí bá lọ àwọn súfí ò máa sọ yí pé àwọn sáláfí yẹn wọn báyìí àwọn ni wọ́n ń ṣe gbà àwọn ni wọ́n ń ṣàwọn. wà rọ́bìtù. àwọn súfí bá lọ sáláfí ò ní ìmáàmù máa ń dáhùn àwọn táwọn ìyàwó bíbí àná. wà rọ́bìtù. àwọn àwọn bàtà ọ̀rọ̀ Peter náà lọ wọ́n lọ
kí ni àbábọ̀ rẹ̀ wọ́n tún sọ nǹkan míì sí wọn náà. ورابطون wọ́n sì ní ànẹ́bí sọ pé sinfani mi ní ummati. إذا صلحا صلحت ولو كان هذا الحديث ضعيفا. àmì mi fẹ́ mú pé ọ̀rọ̀ wà mẹ́ pé àwọn ìran méjì kan bẹ́ẹ̀ mú jọ. إذا صلحا bí wọ́n bá ti lálàáfíà. صلحت أمتي gbogbo ìjọ mi ó gbádùn wó lálàáfíà. وإذا فسدا àmọ́ tí wọ́n bá ti yẹsẹ̀ tí wọ́n yí gẹ́. فسدت أمتي gbogbo àní gbádùn àní lójútu ara wa. العلماء والأمراء العلماء والأمراء kálí ìjọ kan lè ro wa. الله